final say. Jehovah, the final say. You are the final say. Jehovah, the final say. Jehovah does. He does it. He makes a way. Jehovah, the final say. This guy God, another one no dey. 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 Baba, Afolabi àwa kan sára sọ lọ́rùn ọba. Àwa kan sára sọ lọ́rùn ọba. Ọba tí òjò ti gbàdúrà bí wá. Àwa kan sára sọ lọ́rùn. Ẹ̀kọ́ sára sí i. Sára sọ lọ́rùn ọba. Àwa kan sára sọ lọ́rùn ọba. Ọba tí òjò ti gbàdúrà bí wá. Àwa kan sára sọ lọ́rùn ọba. Ẹ̀kọ́ sára sí i. Àwa kan sára sọ lọ́rùn ọba. Àwa kan sára sọ lọ́rùn ọba. Ọba tí òjò ti gbàdúrà bí wá. Àwa kan sára sọ lọ́rùn ọba. Olúwa máa ṣe ń kó, Olúwa máa ṣe ń kó.
lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Ẹgbẹ́ ènìyàn ṣe máa jọba lọ Olúwa. Jọba lọ. Jọba lọ Olúwa. Ọba o. Ọba kò lè rán lóye. Alágbára ta kò lè ṣẹ́gun. Ìjọba rẹ̀ dùn. Ìjọba rẹ̀ dùn mọ́ wa yé. Jọba lọ. Jọba lọ Olúwa. Jọba lọ Olúwa. Olúwa. Jọba lọ Olúwa. Olúwa. Jọba lọ Olúwa. Olúwa. Jọba lọ Olúwa. Ọba kò lè rọ̀ lóyè. Ọba kò lè rọ̀ lóyè. Alágbára. Alágbára ta kò lè ṣẹ́gun rí. Ìjọba rẹ̀ dùn mọ́ wa yé. Jọba lọ. Jọba lọ Olúwa. Ìjọ ni ìbàjẹ́ fún àwa o. Ìjọ ni ìbàjẹ́ fún àwa o. Ọba tó mú mi tútù jáde láti inú àpáta, òun ló rọ̀ bàdà látòde ọ̀run wá. Olúwa, nítorí tí ó ṣe, nítorí àánú rẹ̀ dúró lọ́wọ́. Ó ṣèlérí pé kẹ́ ìbàdà ní ti májẹ̀mú rẹ̀. Jésù lọ́dọ̀ ló ní Jésù ti ti ayé. Olúwa, nítorí tí ó ṣe, nítorí àánú rẹ̀ dúró láìlá. Ọba tó mú mi tútù jáde láti inú àpáta, òun ló rọ̀ bàdà látòde ọ̀run wá. Olúwa, nítorí tí ó ṣe, nítorí àánú rẹ̀. Ìjọba rẹ̀ yá. Ìjọba rẹ̀.
Hallelujah. Glory to Jesus. Gbogbo ẹni tí ò tí rẹ̀ gòkè hallelujah. Gbogbo ẹni tí inú rẹ̀ dùn tó ti kábíyèsí àbí ju ti kábíyèsí lọ gòkè hallelujah. Amen and amen. Gbogbo àwa tí a bá rí ibi jókòó ẹ jẹ́ ká jókòó díẹ̀. Gbogbo àwọn tí a bá rí ibi jókòó bí ṣe ká jókòó sílẹ̀ lẹ̀. Ẹ jókòó sílẹ̀ lẹ̀. Ẹ jókòó sórí rọ́ọ̀gì yẹn. Kábíyèsí ti fún wa ní yọ̀ǹda. Ẹ ṣe ẹ má di àwọn olóyè lójú. Ẹ jókòó sílẹ̀ lẹ̀. Ẹ̀yin kámẹ́rámán tẹ́ bá ti pọ̀ jù. Ẹ̀yin náà ẹ fẹ́ kúnlẹ̀. Ẹ máa rìkọ́ọ̀dù lórí àwọn èèyàn fẹ́ rójú kábíyèsí. Kábíyèsí kan fẹ́ rójú àwọn ènìyàn gbogbo ènìyàn jẹ́ ká ṣe kábíyèsí o. Mi ò mọ̀ bóyá rí tí mo rí. Ìgbà àkọ́kọ́ ní tí mo rí bàbá wa kábíyèsí tí wọ́n jó tó báyìí láti ìgbà wọ́n ti dé orí àléébá yìí mọ̀ bóyá yìí ti rí e o. Ẹ jẹ́ ká ṣe kábíyèsí o. Amen. Amen. Ọ̀rọ̀ wa tó jó ó tún ọpẹ́ tàbá jójójójó lẹ́ni tí lẹ́bi ṣú ó tó bẹ́ẹ̀ tún ṣe kí ni o ó jù bẹ́ẹ̀ lọ. Adésà. Àjọ láti dúpẹ́ lọ́wọ́ ọba òkè. A lè sọ pé àjọba a lè jó níwájú ọba òkè. Ọba òkè ló yẹ ká débi. Ẹ wo ìgbà ká ti débi ẹ wo iye àrà tó ti sán. Ẹ wo ilé ìdí tó ti dùn. Àwọn kan ní ọjọ́ Tuesday last week wọ́n ti gbódùjọ wọ́n fẹ́ jó. Àwọn là ń jójó wọn sì rù. Àwọn lójú tì í. Ojú tẹ̀lá tí wọ́n ká lónìí. Ó tẹ́ ló sọ fún yíyan. Gbogbo wọn lọ́rọ̀ wọn ìbò wọ́n. Ojú wa tì wọ́n kọjá lọ́wọ́. Àti òótọ́ ni mo sọ fún yíyan. Ó dẹ̀ pé kí dúró ẹ̀sìn jó. Ṣé ọ̀rọ̀ mi ò gbàjọ́ ni? Ẹ̀mọ ọjọ́ tí wọ́n ti ń sọ
11 ìgbà tó kúrò ní 11 kiri kan wọ́n tún bẹ̀rẹ̀ 28 àwọn ọ̀dẹ̀ àwọn ìgbàgbọ́ mo sọ fún wọn wọ́n lè tó mo kàn jókòó síbi ìwọ̀n mú tábàlì èmi lè rúmọ̀ kẹ̀kẹ́kẹ́ta kò síbi ọ̀rọ̀ wọn kàn máa ń kàn nínú àwọn ẹlẹ́sìn àwọn oníyà ọ̀pọ̀lọpọ̀ wọn kò dàgbà wọn ọ̀dà ní wọ́n lè wọ́n dà nínú wọ́n dúró dàbí àbíyí kíni kò sí àbíyí èmi mo ti wí láti bẹ̀rẹ̀ àwọn afọ́bọ́jà ti fi mí jẹba èwo ti sọ̀rọ̀ court kan láti máa sọ̀tẹ̀ hàn ààfin yìí láti sọ̀tẹ̀ hàn láti bẹ̀rẹ̀ àdèdí sọ̀tẹ̀ hàn wọ́n ti mú káńtì àsọ̀bà Ògbómọ̀ṣọ́ kò sí kankan tó máa yẹ wọn ọba ìlọ lẹ́yìn supreme court kọ́kú lọ kọ́ọ̀tù mi lọ́ọ̀sì lulẹ̀ lélẹ̀ lọ́mọdúlẹ̀ ẹ̀yẹ́ máa wo gbogbo ẹ̀wọ̀n tó kúkú wá bá mi gbogbo wọn jókòó síbi máa sọ fún wọn ó ní ẹ lọ fara balẹ̀ máma bá mi sọ̀rọ̀ àti ìmúlẹ̀ àti kí ló jẹ́ bẹ́ẹ̀ mo ti wí gbogbo wọn mọ̀ kí mo bá sọ fún wọn gbogbo wọn máa sọ fún mo ní àbíl wọn náà máa bá mi àbíl wo. mo ní mo mọ bí tí mo ti bẹ̀rẹ̀ mo mọ bí tí Ọlọ́run bá mi dé sí tí Ọlọ́run bá tó kí n jókòó síbí àwa mi lè kúrò mo mọ bí tí mo ti bẹ̀rẹ̀ mo mọ bí tí mo dé ní ìsìn ibi tí máa gbà títí lọ́jọ́ àdúgbò mi ló ń wà èyí ni mo máa jẹ sọ̀mù kò sẹ́ni tó máa jẹ́ wọ́n máa jẹ gbèsè ní. Gbèsè ní ọba ni mo kò ń ṣègbéraga Ọlọ́run ọba ló sọ fún mi wípé ìdí tí a fi bí ẹ lélẹ́yìn àtijọ́ tí mo ti dé ni mo ti sọ wọ́n ní ìdí tí a fi bí ẹ nígbà wo máa jẹ Ṣàngó Ògbómọ̀ṣọ́ òun mo fi wá mo dẹ̀ jẹ́ lọ́wọ́ ló pé ilé ẹjọ́ máa gbé mi kúrò kò sí ẹjọ́ náà lẹ́yìn Supreme Court tó lọ sí ẹ̀rẹ́ ìgbé àwọn onílé ìyàwó ìjẹ́kọ̀ọ́ ẹbí ẹ̀rọ ọdún jẹ́ àṣẹwọ̀n ọ̀pọ̀. wọ́n máa jẹ gbèsè fún gbèsè yìí. wọ́n máa jẹ gbèsè fún gbèsè yìí. jẹ́rẹ́ sọ̀tọ̀. ẹ jẹ́ ká ṣe kábíyèsí o. ẹ pàtẹ́wọ́ fún Jésù nínú ayé bàbá wa kábíyèsí. Hallelujah. Yorùbá ní inú ẹni dùn apamọ́ra èyí ò wà ní jẹ́ òpin ayọ̀ torí pé igi tí Ọlọ́run bá gbìn kò sẹ́ni tó lè fà á tù ohun tá à ń rí lẹ́ni ní ìmúṣẹ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìlérí Ọlọ́run ló ń ṣẹ ọ̀rọ̀ Ọlọ́run ló ń ṣẹ àdúrà ló gbà àdúrà ọmọdé àdúrà àgbà àdúrà ọkùnrin àdúrà obìnrin torí náà gbogbo wa tá a gbàgbọ́ pé àdúrà wa ló gbà ẹ jẹ́ ká ké hallelujah amen. Bàbá wa kábíyèsí ti sọ fún wa wọ́n ní ìsìn yìí ìsìn ọpẹ́ ní ìlànà tí onígbàgbọ́ ni torí náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó wà níbí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n wà níbí tó yẹ pé bá a ṣe ń jó gbogbo wa la jọ ń jó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹlẹ́sìn kẹta wa àwọn ẹlẹ́sìn àbáláyé a dúpẹ́ lọ́wọ́ ẹni tí ò tiẹ̀ sìn kankan ṣùgbọ́n tí inú rẹ̀ dùn sí oore yìí Olúwa ti sọ̀rọ̀ ó dẹ̀ dúró ti ọ̀rọ̀ rẹ̀ mo wá fẹ́ kẹ́yìn náà gbọ́kọ̀ ẹ̀dẹ̀ gbà bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe ń ṣẹ nínú ayé bàbá wa kábíyèsí yóò ṣẹ nínú ayé tiwa náà ẹ ṣe àmì yẹn dáadáa bàbá ní ká ka Bíbélì ká sì gba ara wa níyànjú sókè ìwé Lúùkù orí 7 mo fẹ́ ká kíyèsí ohun tí ó ṣẹlẹ̀ yìí o Ọlọ́run ló jà fún bàbá kábíyèsí irú adarí wo gan lọ́lọ́run máa ń jà fún ẹ jẹ́ ká wo ìwé Lúùkù orí 7 ó ṣeé ṣe kẹ́ má gbé wá èmi ó ka ẹsẹ̀ díẹ̀ nínú ìwé Lúùkù orí 7 irú adarí wo gan ni Olúwa máa ń jà fún èyí tá à ń sọ yìí kì í ṣe torí bàbá wa kábíyèsí Ṣọ̀ún nìkan àwọn aládarí wà níbí tí wọ́n pọ̀ àwọn ìlú tí wọ́n wà níbí
àwọn ọba wọn wà níbí, àwọn ìjòyè wọn wà níbí, aládarí ni Ọlọ́run fi olúkúlùkù tiwa náà ṣe níbi tó fi wá sọjọ́ sí. Ọlọ́run ó bá wá jà fún ìyàn, irú adarí wo lolúwa máa ń jà fún? Láti ẹsẹ̀ kìíní ìwé Lúùkù orí 7, ó ní nígbà tí ó sì parí gbogbo ọ̀rọ̀ létí àwọn ènìyàn, ó wọ Kápánámù lọ. Ọmọ ọ̀dọ̀ balógun ọ̀rún kan sì sọ̀ wọ́n fún un, ó ṣàìsàn, ó ń kú lọ. Nígbà tí ó sì gbúròó Jésù, ó rán àwọn àgbààgbà Jews, ó ń bẹ̀ ẹ́ pé kí ó má ṣàì mú ọmọ ọ̀dọ̀ òun lára dá. Nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ Jésù, wọ́n fi ìtara bẹ̀ ẹ́ wípé ó yẹ lé ẹni tí òun ìbá ṣe èyí fún. Ìdí wo ni ó fi yẹ? Wọ́n bẹ̀rẹ̀ sí lísì ẹ̀ láti ẹsẹ̀ 5. Àkọ́kọ́, wọ́n ní nítorí tí ó fẹ́ràn orílẹ̀-èdè wa, ó sì ti kọ́ sínágọ́gù kan fún wa. Jésù sì ń bá wọn lọ, bí Jésù ṣe gbọ́ yẹn ó dẹ̀ tẹ̀lé wọn. Nígbà tí kò sì jìn sí etí ilé mọ́, balógun ọ̀rún náà rán àwọn ọ̀rẹ́ rẹ̀ sí wípé Olúwa, máa yọ ara rẹ lẹ́nu, nítorí tí èmi kò tó tí ìwọ ìbá fi wá bẹ̀rù lé mi. Ẹsẹ̀ 7, ẹsẹ̀ 10 ní ti dá mi dúró. Nítorí náà èmi sì rò pé èmi náà yẹ láti tọ̀ ọ́ wá, ṣùgbọ́n sọ ní gbólóhùn kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Nítorí èmi náà jẹ́ ẹni tí a fi sí abẹ́ àṣẹ tí ó ní ọmọ ogun lé ẹ̀yìn mi. Mo sì wí fún ọ̀kan pé lọ, a sì lọ, àti fún òmíràn pé wá, a sì wá, àti fún ọ̀dọ̀ mi pé ṣe èyí, a sì ṣe. Ẹsẹ̀ 9. Nígbà tí Jésù sì gbọ́ nǹkan wọn nì, ẹnu yà sí i. Ó yí padà sí ìjọ ènìyàn tí ń tọ̀ lẹ́yìn, wí pé mo wí fún yín, èmi kò rí irú ìgbàgbọ́ ńlá bí èyí nínú àwọn ènìyàn Ísírẹ́lì. Ẹsẹ̀ tá ó ti dánu dúró. Nígbà tí àwọn oníṣẹ́ sì padà re ilé, wọ́n bá ọmọ ọ̀dọ̀ náà ti sàn, ara rẹ̀ sì dá. Gbogbo ẹni tí ẹnu yà sí ti Ọlọ́run ṣe yìí, torí pé iṣẹ́ ìyanu o lè tá a rí lónìí yìí, kó kí aleluya ńlá kan. Ọ̀dà mo gbàdúrà fún gbogbo wa pátápátá. Àwọn kan wà tá a mọ̀ màdúrà, tá a mọ̀ wọ́n mẹ́rin, òní Olúwa ò ní jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ orí bẹ́ẹ̀. Àwọn kan bẹ tá a mọ̀ màdúrà, a sì mọ̀ wọ́n mọ ìyìn. Ìyìn la wáyè lónìí torí pé Ọlọ́run gbọ́ àdúrà. Kọ̀ọ̀kan wá ṣàdédé gbọ́. Ẹni ọmọ yìí wúrà ńlá tà á fún, ẹni ọ̀tọ̀ sóore lọ́lọ́run máa náwó oore sí. Ọlọ́run wo bàbá ìsúnsùn, bàbá wa kábíyèsí, ó wá wò wípé ẹni ìtọ́ lẹ́ni tí àbá dá láre. Nínú ayé balógun ọ̀rún yẹn, ó ní ọmọ ọ̀dọ̀ tí ò dín ní 100. Ọmọ ọ̀dọ̀ rẹ̀ kan nínú 100 yẹn, ó wá ṣàìsàn, ó wá pa 99 yòókù, ó ní ẹ̀yẹ jókòó mí. Ó wá ń wá ẹni tí ó mú ọmọ ọ̀dọ̀, kì í sọ ọmọ tó bínú o, ẹni tó máa mú lára dá. Ó wá lọ sọ́dọ̀ Jésù, ó rán àwọn àgbààgbà, kì í ṣe kó ní Jésù bí ní òfin lé lọ, kì í ṣe torí ọlá o rárá, nítorí wípé ẹ̀sìn ò gbà láàyè láti ní farakínra pẹ̀lú Jésù. Ó wá rán àwọn àgbààgbà sí. Bàtà àwọn àgbààgbà yẹn débẹ̀, wọ́n ní bẹ́ẹ̀ nìkan bá ń bẹ tá a dá lọ́lá, tá a dá láre, irú ẹni báyìí ni. Kí ló ṣe? Ó fẹ́ràn wa, ó ti kọ́ sínágọ́gù kan fún wa. Gbogbo àwa tá a jẹ́ adarí níbí, ó ṣeé ṣe kẹ́yìn ọmọ lẹ́jọ́ ń kóòtù, ṣùgbọ́n lúkúlùkù wa tá a wà bí kò sẹ́ni tí ò ní ìpèníjà. Ẹni tí ò lẹ́jọ́ tí jẹ́ ń kóòtù, ó ní ìpèníjà nínú ẹ̀mí, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Gbogbo ẹni ọba fẹ́ kọ́ náà wọ́n gbé òun jà, ó ní bí ṣe ṣe. Number 1 tí mo rí inú ayé bàbá yìí ni wípé the man was a caring leader. He cares for the least person around him. Ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ àwọn ènìyàn tó jọba lé lórí, ọ̀rọ̀ àwọn ènìyàn tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀, ó jẹ́ lógún. Ọmọ ọ̀dọ̀ nìyẹn, ó yẹ kó sọ wípé ẹ sọ́nà ẹ bá mi mẹ́lòmíì. A ti rí rẹ̀ nínú ìwé Sámúẹ́lì kìíní orí 30 tí wọ́n lọ jagun láti Egypt, tí ó rí ọmọ ọ̀dọ̀ yẹn tó ṣàìsàn. Olúwa rẹ̀ ní ẹ̀pá tí ẹ sọ síbi kẹjá bá ti wá lọ. Òun náà lọ wá ṣòfófó fún ẹni tí ó wá fìyà jẹ wọ́n. Bàbá wa kábíyèsí láti gbà wọ́n ti dé, ara ń ta nínú ayé wọn ni wípé he cares for the least person around him. Kí n tí ìgbọ̀kẹ́ni kan sọ wípé mo dọ́dọ̀ wọn sọ wípé ta ní tiẹ̀, get out of my sight, irú yín kọ́ ni mo wá fún. Wọ́n jẹ́ ẹni tí ó ní ìfẹ́. Gbogbo ẹni tí Ọlọ́run ó bá gbè níjà, ẹ̀yin bàbá wa kábíyèsí, ẹ̀yin bàbá wa orí adé, ẹ̀yin bàbá wa baálẹ̀, gbogbo wa tí a jẹ́ adarí, ó gbọ́dọ̀ jẹ́ wípé ìfẹ́ àwọn tá à ń jọba lé lórí ó múmú láyà wa, kí a sì kọbi ara sí ìlàkọjá wọn. Ló mú kí kábíyèsí ó máa ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe, kó máa rin ìrìn àjò láti ìlú kan lọ sí èkejì.
Òǹkejì ó fẹ́ràn ìlú wọn. Wọ́n sọ fún Jésù wọ́n nítorí kó fẹ́ràn wa. Bàbá wa kábíyèsí sọ wọ́n fẹ́ràn Ògbómọ̀ṣọ́ àbí wọ́n fẹ́ràn Ògbómọ̀ṣọ́. Wọ́n láti ìlú òyìnbó wọ́n lọ sí Jọ́ọ̀sì, láti Jọ́ọ̀sì ó di Gombe, láti Gombe ó di Zaria, láti Zaria ó di Kaduna. Ọlọ́lọ́mọ ibi tó tún kàn báyìí. Kì í dẹ̀ ṣe pé wá kọ́ńtàtì kiri, wọ́n ń bá àwọn èèyàn sọ̀rọ̀ bí ìlú yìí ó ṣe gba àtúnṣe. Ẹ ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. Ara tí Ọlọ́run rí nìyẹn o, pé ó fẹ́ràn ìlú yìí, àgbọ̀dọ̀ jójú ó tì í. Kò sẹ́nikẹ́ni tí ó fẹ́ràn tí Ọlọ́run fẹ́ tójú máa ń tì. Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ sọ wípé ojú òní ti bàbá kábíyèsí. Ṣé ẹ gbàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀? Ẹlẹ́kẹta. The man was generous towards God and towards man. Wọ́n sọ fún Jésù wọ́n ló ti kọ́ sínágọ́gù kan fún wa, ó ti ṣe oore fún wa. Ọlọ́run ló mọ iye àwọn tí wọ́n ti ní àǹfààní directly or indirectly lẹ́yìn ìgbà tí bàbá ti débi. Gbogbo àwa tá a sì jẹ́ aládarí, oore ọ̀fẹ́ tọ́lọ́run fún wa kì í ṣe láti ní ọmọnìkejì lára. Ó máa ń bà mí nínú jẹ́ nígbà tí èèyàn bá jọba tó jẹ́ ìjòyè tó jẹ́ baálẹ̀ tó ta ilẹ̀ kan fún èèyàn mẹ́ta tí wọ́n ń nara wọn lórí ẹ̀. Ó gbowó lọ́wọ́ tí bí ó gbowó lọ́wọ́ tó ń gbowó lọ́wọ́ taari. Ó sì jọba, ó sì jẹ́ ìjòyè, ó sì jẹ́ baálẹ̀ tó jẹ́ pẹ́sẹ̀ mẹ́fà lásán ni wọ́n yọ ọ́lẹ̀ fún gọ̀ọ̀gbà. Èmi ò tí gbọ́ láti bàbá bá sọ ti dé wípé wọ́n lọ gbalẹ̀. Wọ́n àti ẹ̀wulẹ̀ dá sílẹ̀. Wọ́n ní tí mo bá nílò ilẹ̀ máa ṣe kí ni o máa rà á ni. Báwo wá ni Ọlọ́run ò ṣe ní tirú èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́ẹ̀kan sí ẹ ṣe kábíyèsí o. Hallelujah. Ẹlẹ́ẹ̀karùn-ún àbí ẹlẹ́ẹ̀kẹrin méje ni mò ń lọ. Ọkùnrin nírẹ̀lẹ̀ ó ní Jésù mo wulẹ̀ sábẹ́ wá sábẹ́ òrùlé mi. Sọ́kìkì ọ̀rọ̀ kan mi ò tó gbé ọ dìde. Kábíyèsí ti fi rẹ̀lẹ̀ hàn lónìí. Tó bá jọba mi bá ṣe jó táyìn Ọlọ́run wọ́n jókòó wọ́n máa mi lù kẹrẹ. Wọ́n máa bọ́ bá àwọn ọba wọ́n máa bá kankan gbọ̀. Pé àwọn òfò wa máa jó àwa ti jọba. Ṣàwọn náà máa gbé kéèmọ̀ sóye kan gúẹ́gúẹ́. Ṣùgbọ́n ó dìde níwájú gbogbo wa bí Dáfídì ṣe jó èmi ò sí mbẹ̀ ṣùgbọ́n ojú mi rí eléyìí. Wọn àbọ̀lọ̀ lọ sí àárín. Wọ́n jókòó wọ́n wí pé àtá ní àwọn níwájú ọba àwọn ọba. Ọba tó bá tẹríba fún Jésù Ọlọ́run ó gbìjà rẹ̀. Ṣùgbọ́n ọba tó bá ní tọlọ́run ò sí oníbi tó lu wá ti dúró derú wọn. Gbogbo ẹ̀yin adarí wa tẹ́ wà nílùú yìí ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ kọ́ nínú eléyìí. Ìrẹ̀lẹ̀ kò sípò tí a ní fi ilẹ̀. Bọ́ba kan ò gbéṣẹ́ sómi ọ̀jẹ̀ ni. Àwọn kan ló ti wà ń bẹ̀ ṣáájú. Gbogbo bí Ọlọ́run fi sọjọ́ sí àtẹ̀mí pẹ̀lú ìrẹ̀lẹ̀ yẹn ṣe pàtàkì. Ohun karùn-ún ìgbàgbọ́ ààyè absolute faith in God. Absolute faith in God. Mo ní bàbá kábíyèsí bó o lẹ́yìn ṣe ń sùn bó o lẹ́yìn ṣe ń jẹun. Mo nítorí kí ni mo ní wọ́n mọ̀ dájọ́ ní ọ̀túnla wọ́n á mọ̀ dájọ́ lọ́la wọ́n kàn gbé ẹ̀rín. Wọ́n ní ohun tí mo sọ pé Olúwa bá mi sọ kì í ṣeré is 10/10. Ọ̀rọ̀ Ọlọ́run làwọn dúró lé lórí. Ọlọ́run ò dẹ̀ ní sọ̀rọ̀ kó mọ̀ mú. Àìsáyà orí ogójì ẹsẹ̀ kẹjọ oníkoríko a máa rọ ìtànná máa ń rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ó dúró láì. Ó tá a wá celebrate lónìí mo ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo wa náà ẹsẹ̀ kan nú Jésù ẹsẹ̀ kan nú ayé mọ́ fìyà jẹ èèyàn. Bí ọba dúró sí ni o dúró sí. Bàbá ti sọ pé àwọn òun kúlẹ̀ ṣẹ̀ṣẹ̀ mí ẹ̀sìn táwọn ti ń ṣe lélẹ́yìí ṣùgbọ́n wọn ò ní tako ẹ̀sìn kankan. Gbogbo ẹni tó bá dúró nu Jésù Ọlọ́run máa ń gbèjà wọn. Gbogbo ẹ̀yin tẹ́ wà bíbá lónìí àtẹ̀mí náà Ọlọ́run ó gbè wá níjà. Àwọn arábí ọ̀sà mi mọ́ Ọlọ́run ó gbè wá níjà. Wọ́n bá kù sẹ́jú kan tó dúró tì ọ́ Ọlọ́run ó dìde yóò gbè ọ́ níjà. Wọ́n rò pé sí ni ó yọrí sí. Wọ́n rò pé yẹ̀yẹ́ ni ó yọrí sí. Ṣùgbọ́n yọrí sí ọpẹ́ ó yọrí sí ayọ̀ bí ó ṣe yọrí sáyọ̀ lọ́rọ̀ rẹ nìyẹn. Yẹ̀yẹ́ rẹ Ọlọ́run sọ dá yẹ̀yẹ́. Ó bá kù sẹ́jú kan tó ṣẹ̀sìn agbó ọ̀run á lò torí. Number 6. Bàbá yẹn ń ní respect for authority. Ṣé ẹ mọ̀ pé balógun ńlá ni? Òun náà wá gbà pé bó so jẹ́ balógun òun tún láwọn kan tí wọ́n tún ju òun lọ. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbèsè ayé bàbá kábíyèsí. Àdúrà tá a gbà fún yín ẹ ò ní jọra yín lójú. Ó jẹ́ ìjẹ́ tọ́lọ́run fi ní jẹ́ nǹkan kan lójú yín máa ẹ̀ ní jẹ́. Nǹkan mẹ́ta wà tó ṣòro púpọ̀. Ó ṣòro púpọ̀ gan. Àkọ́kọ́ ni influence kéèyàn lẹ́sẹ̀ ó mọ̀yàn
Ọlọ́run fún bàbá kábíyèsí kan tó dórí ìtẹ́ ni. Number 2 òní happiness kéèyàn ló lọ. Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún bàbá kábíyèsí. Ṣé bá rà wọn tí wọ́n combine méjèèjì papọ̀ tí wọ́n bá níbẹ̀rù Ọlọ́run wọn bá yé yẹ. Méjèèjì yẹn weapons of oppression ó dẹ̀ tún jẹ́ weapons of support. Ẹlẹ́ẹ̀kẹta tó wá lè wò ní power. So when you see a man who combines the 3, fear them. Ibẹ̀ tí wọ́n bá bẹ̀rù Ọlọ́run ẹ má súnmọ́ wọn. Ọlọ́run sì fún ọ ní power, ó fún ọ ní influence, ó fún ọ ní affluence. Ṣùgbọ́n wọ́n gbàgbọ́ wípé ohun gbogbo wọ̀nyí Ọlọ́run ló ṣe kí ni o? Ọlọ́run ló ní. Kábíyèsí lórúkọ Jésù olùgbàlà ẹ ò ní jọra yín lójú o. Ó ti dáa kò dáa mọ́ àwọn sọ bẹ́ẹ̀ nípa yín. Finally, ọkùnrin yẹn òun náà ní correct use of authority. Ó ṣe respect àṣẹ tọ́lọ́run fóònù náà ó ṣe kí ni o? Ó lò dáadáa. Kò fi rẹ́ ẹnikẹ́ni jẹ, kò fi ní ẹnikẹ́ni lára, kò fi kákan gbọ̀n, kò fi bá nǹkan jẹ́, ó fi ń túlù ṣe ni. Mo gbàdúrà lórúkọ Jésù olùgbàlà wípé àdáwọ́lé gbogbo wa yóò máa yọrí sí rere. Àánú Ọlọ́run kò ní dágbére fún wa. Gbogbo wa báyìí ká wà ń bọ̀ adarí. Wọ́n sì ń di ọ̀tẹ̀, wọ́n sì ń di mọ̀dàrú. Wọ́n sì ń di kíni ó ṣe fún mi bí mo ṣe fẹ́ ṣe nìyẹn. Ẹ gbọ́lẹ̀ lọ́wọ́ wọn bí ó bá yọjú ẹ fún àwọn gò. Ojú tó ọlọ́pàá lọ. Ó lágbára lọ́dọ̀ ọlọ́pàá, ó lágbára lọ́dọ̀ sọ́jà, ṣùgbọ́n ọba kan bẹ̀ adákẹ́dájọ́ ni. Ọlọ́pàá ó jábọ̀, èmi yín náà jábọ̀ fún àṣẹ tọ́lọ́run fún ọmọ sílò. Bí bàbá kábíyèsí bá sílò, àní ṣe ń tà ṣe lónìí. Ẹ wá bá mi náwó sí wọn. Ẹ jẹ́ ká wá gbàdúrà. Pé Ọlọ́run ẹ̀mí mímọ́ o, ó ti jù fún ìránṣẹ́ yìí, bàbá kábíyèsí láti jábọ̀ torí pé ọ̀rọ̀ rẹ ti sọ. Ọlọ́run ẹ̀mí mímọ́ níbi tí ẹ bá ṣẹ́dẹ̀ yìí máa fàánú jagun lọ. Ìjà gbàdúrà yẹn lórúkọ Jésù. Máa fàánú jagun lọ. Máa fàánú jagun lọ. Máa fàánú jagun lọ. Bàbá wa pásítọ̀ láti Redeem Jesus House ẹ wá gbàdúrà lé. Máa fàánú jagun lọ. Máa fàánú jagun lọ. Máa fàánú jagun lọ. Máa ràn wọ́n lọ́wọ́ kó orí ọ̀fẹ́ yẹn kó máa pọ̀ sí. Gbogbo tí Olúwa ń rí inú ayé wọn tí ayé wọn fi wu Jésù kó túbọ̀ máa pọ̀ sí. Kó túbọ̀ máa pọ̀ sí. Kó túbọ̀ máa pọ̀ sí. Ẹ̀mí àgbà tọ́lọ́run ti fún wọn kó túbọ̀ máa gbilẹ̀ sí. Kó túbọ̀ máa gbilẹ̀ sí. Ẹ̀mí gígùn tí ń sọ̀yà kọ́lọ́run kó yọ̀ǹda rẹ̀ fún wọn. Àlàáfíà lórí ìtẹ́ kọ́lọ́run kó yọ̀ǹda rẹ̀ fún wọn. Ìfọ̀kànbalẹ̀ lórí ọmọ, lórí ọkọ, lórí aya, lórí ìdílé, lórí ìlú yìí kọ́lọ́run kó yọ̀ǹda rẹ̀ fún wọn. Kùlà kó fi wọn lọ́kàn balẹ̀ kó dùn wọn nínú. Nídìí ọ̀rọ̀ yìí kò sí ọ̀pọ̀lọpọ̀ ni ó ti dára bàbá kọsẹ̀ ni ó ti ṣẹ̀ wọ́n. Ẹ jẹ́ àgbàdua Ọlọ́run fún bàbá lórí ọ̀fẹ́. Ẹ̀mọ́yé nǹkan tí wọ́n ti ń fojú fò fún wọn lórí ọ̀fẹ́ láti tún dáríjì síwájú àti síwájú sí, láti tún ṣàánú bí wọ́n ṣe ń ṣe, láti tún kó àwọn èèyàn mọ́ra bí wọ́n ṣe dá ìkó èèyàn mọ́ra irú wa yìí ò lè súnmọ́ sọ̀rọ̀ wọn. Ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ ó tún pọ̀ sí. Ẹ̀wá já sọ fọlọ́run fáínàlì pé ọpẹ́ wa lójoojúmọ́ ni nínú ààfin yìí. Títí láíláí lọ́pẹ́ wa lọ́dọ̀ rẹ. Ẹ kọrin yẹn sókè. Títí láíláí lọ́pẹ́ wa lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ wa lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ wa lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ wa lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ wa lọ́dọ̀ rẹ. Ẹ jẹ́ kí ẹnì kankan ké hallelujah. Ó mà kéré kẹ́ni kankan ké hallelujah. Màá kọrin yìí o, ó ní Ọlọ́run tó dá àwọn òkè yìí dání. Ẹ̀yin ni a fi ọpẹ́ wa. Ta ni o?
gbogbo àgbáyé adúpẹ́ lọ́wọ́ yín a yìn yín lógo kò sẹ́ni tí ohun tí ẹ̀yin Ọlọ́run kò lè ṣe. When you say yes, no man can say no. Glory be to your holy name. Adúpẹ́ láyé fún ìṣẹ́gun tẹ fún bàbá wa ọba Ghandi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ẹnìkan wàásù lọ́dọ̀ mi lánàá, ó ní ọ̀pọ̀lọpọ̀ wa a ò mọ ìtumọ̀ ajagungbadé. Ó ní kábíyèsí pé àwọn kábíyèsí wọn jagun ni wọ́n lè gba adé. Bàbá wa Olaoye Ghandi, ogun tí Ọlọ́run ti ṣẹ́ ìpínlẹ̀ Jésù kò sí ní gbé rí mọ́. Mo dúró lórí àṣẹ bàbá mi lóluwa bàbá Iye Adébóyè. Kó lọ sí kóòtù ẹni kóòtù tó bá lọ tí kì í ṣe kóòtù ọ̀run. Mo pa láṣẹ ni mi ò dá lábàá ní orúkọ Jésù Ọlọ́run fún yín níṣẹ́gun. Ọlọ́run tó ju gbogbo adájọ́ àgbáyé lọ lórúkọ Jésù yóò ṣẹ́gun fún yín. Ògo ni fún orúkọ yín. Mo dúpẹ́ lọ fún ọmọ yín tí ẹ lò lórúkọ Jésù ẹ̀tún ogun wọn ṣe, ẹ̀tún agbára wọn ṣe. Fún ẹni tó ṣe àmì tó ga jù lórúkọ Jésù yóò dára fún gbogbo yín. Ìlú Ògbómọ̀ṣọ́ yóò dára, ọkọ̀ wa yóò balẹ̀, bẹ́ẹ̀ ni ó rí, ó sì ti rí bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa. Gbogbo wa pátápátá nígbà tí bàbá kábíyèsí tí wọ́n bá ń kí wa, iṣẹ́ ńlá kan wà tí a gbé síwájú wọn. Bẹ́ẹ̀ yẹn bá ti lọ ààfin, ara ń tẹ̀ ń fojú sọ́nà sí láti ilé ààfin ni pé a gbà yìí lé. Bàbá ó súre fún gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Bí a ṣe gbàgbọ́ nínú àdúrà àwọn àlùfáà wa náà la gbàgbọ́ nínú ire àwọn ọba, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Kódà béèyàn ò mú mi láàfin tí ọ̀jẹun láàfin, bọ́bá kí kábíyèsí tán yóò sì fìlà lórí, yóò mọ̀ ṣe àmì bí kábíyèsí ṣe ń ṣe kíni o bí wọ́n ṣe ń súre. So ní agbára lọ́wọ́ Ọlọ́run lónìí àwa ti gbàdúrà fún bàbá wa kábíyèsí, àwọn náà ó súre fún gbogbo wa lẹ́yìn tí wọ́n bá ti kí wa tán, wọ́n sì tún súre fún ìlú. Ìlú Ògbómọ̀ṣọ́ ti ń tẹ̀síwájú, dàrúdàpọ̀ ò ní wọnú rẹ̀. Lẹ́ẹ̀kan sí àwa dìde dúró, àwa ṣe kábíyèsí o. Ṣé kan ni Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀dùn náà? Ṣé ire kárí ire gbogbo wa ni? Ire ìlú Ògbómọ̀ṣọ́ ni ire tí a rí. Ayọ̀ gbogbo wa ó máa dalẹ̀. A fẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ àti àwọn tí wọ́n fẹ́ ká wà ní. Mo bìí pé àsìkò ti tó kí gbogbo àti àfọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Àgbogbo wa ní Ògbómọ̀ṣọ́ àgbè o ní agbára Ọlọ́run. Ìtẹ̀síwájú òní máa jẹ́ ti gbogbo wa ní agbára Ọlọ́run. Ẹ ṣé gan ni Ọlọ́run á wà pẹ̀lú. Ẹjọ́ fẹ́ àwọn ìgbà ìpínlẹ̀ kálẹ̀ òkè eléré ẹ ṣé gan àti ọlọ́gbàgbà lágbèjì ẹ ṣé gan ni ẹ ṣé pẹ̀lú wa àti gbogbo àwọn baálẹ̀ wa o ẹ ṣé o ẹ̀yin baálẹ̀ wa ẹ ṣé ẹ̀kú àdúró tì ẹ̀jẹ̀ ilé ẹ̀jẹ̀ dúró tì ní tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ sí dúró tì. Agbọ́ra wa pọ̀tẹ́ ẹ̀jẹ̀ yóò ṣe ọjọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká dúró tìra wa gbogbo yìí ibi tẹ fojú sí ọ̀dọ̀ ìbàdàn ẹ ti mú tọ́nà gbà sí tó ẹ jẹ́ kí gbogbo agbọ̀dù sí tọ́nà gbà á ní láti bẹ̀rẹ̀ sí ní ìdájọ́ láti máa lọ borí borí ọ̀nà tí Ọlọ́run ti ṣí ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká gbàgbé fún ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́. Ṣé ìkan tí mo sọ yé yín ìdàgbàsókè ìlú ìlàwọ̀ ṣe o àwa jàmbá o lọ́dà wá ṣe kọ́ nìyẹn o owó kọ́ la wá wá sí bí ìyàwó kọ́ la wá wá o ìdàgbàsókè ìlú la wá wá o ìyẹn lẹ́yìn mo fẹ́ kí gbogbo wa kájọ ṣe pọ̀ kí ìlú wa tó lè lọ sí iwájú. Ṣé wọ́n pé mo ti lọ sí ọ̀dọ̀ ọ̀dọ̀ àbúrò ẹ̀ nǹkan tí inú wọn ń dùn fún ní ìsìn òun ni wípé àwọn ń gbọ́ ìròyìn pé Ògbómọ̀ṣọ́ ó ti di tuntun
ẹ jẹ́ kí àwa táwa ń bẹ̀ ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ẹjọ́ ọ̀tun tí Ọlọ́run fẹ́ ṣe fún wa tí ọ̀rọ̀ mi yé yín kí gbogbo akájú ní ilé Ọlọ́run tó fẹ́ fún wa ní Ògbómọ̀ṣọ́ nǹkan tí Ọlọ́run bá gbé wá ṣe ìyọ̀ ní ilé fún wa tí ọ̀rọ̀ mi yé yín tí ẹ jẹ́ kí a jọ fi ọwọ́ fọwọ́pọ̀ èmi ò fẹ́ pé ká sọ pé tọ́ba là ń ṣe àṣetọ́ta kò sí yẹn mọ́ kò sí yẹn mọ́ ẹ jẹ́ kí a jọ fọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ ẹ ṣé o Ọlọ́run á dàpọ̀ iṣẹ́ tá a mú lọ lé ní wípé àti gbogbo àwa tínú ń bí àtàwọn tínú òbí kábíyèsí náà ní bàbá kábíyèsí sì ti pàrọwà sí gbogbo àwọn tínú ń bí kí wọ́n jẹ́ àfọwọ́ sọ̀wọ́ Ògbómọ̀ṣọ́ ìtàn náà ní gbogbo wa pé àwọn òsì ní kíníkíní kan nínú sẹ́nikẹ́ni ọba òsì ń di ọ̀tẹ̀ ìdí ìtẹ̀síwájú làwọn wà páwọn ti dáríjì gbogbo ènìyàn ẹ ṣe kábíyèsí o ẹ sọ wípé ẹ ó pẹ́ fún wa o ní ọjọ́ Sunday àkọ́kọ́ nínú oṣù kẹta olúwa ní ìdúpẹ́ gbogbo ìlú ní aago mẹ́ta Sunday àkọ́kọ́ ọjọ́ kejì ní oṣù kẹta nínú bí náà láti ṣe àwọn káàntì ń pariwo rẹ̀ lórí rédíò wọ́n tún máa ń pariwo rẹ̀ torí náà a pọ̀ jù báyìí lọ lọ́jọ́ yẹn rí pọ̀pọ̀lọpọ̀ ní orí bí wọlé lọ́jọ́ yẹn a ó ní àǹfààní ọ̀rọ̀ wa bá dúpẹ́ lójoojúmọ́ ó tọ́pọ̀ ó dẹ̀ ju ọpẹ́ lọ Ògbómọ̀ṣọ́ yìí ọ̀kan ní gbogbo wa lórúkọ Jésù yóò dára fún wa o nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan ó ní orin tí a kọ parí nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. ní ọjọ́ Friday yìí ó ní àwọn Muslim ó ní wọ́n ṣe tiwọn ní ààfin náà ni wọ́n ti ṣe wọ́n ti ní aago tí wọ́n máa ń ṣe so gbogbo àwa tá a jẹ́ Muslim ní ọjọ́ Friday ẹ jẹ́ káwọn náà wá ṣe ìsìn ọpẹ́ wa níbí ní agbára lọ́wọ́ Ọlọ́run ọpẹ́ wa lójoojúmọ́ yóò máa pọ̀ ju béèrè wa lọ. aago 9 àárọ̀ ni ó ti bẹ̀rẹ̀ àwọn bàbá wa wọ́n ní aago 9 àárọ̀ ni ó ti bẹ̀rẹ̀ torí náà gbogbo wa pátápátá tó kàn ẹ jẹ́ ká fi síwájú àti gbogbo àwọn ìlú àti gbogbo àwọn olóyè àti gbogbo ẹ̀yin baálẹ̀ àti gbogbo ẹ̀yin ọba gbogbo wa la kí lórúkọ Jésù lójoojúmọ́ yóò máa dára fún wa o ẹ má gbàgbé o bàbá ti sọ wípé gbogbo Ògbómọ̀ṣọ́ mélòó ni wá o ọ̀kan kò sọ́tẹ̀ kò síjà kò síbínú mọ́ láti bíkíbi lórúkọ Jésù Kristi Olúwa wa nípa ìfẹ́ olùgbàlà yóò sí nǹkan ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ tí ó parí. Akíkọ̀ọ́sọ Adépọ̀jù sá. Nípa ìfẹ́ olùgbàlà. Nípa ìfẹ́ olùgbàlà sí kan. Ojú rere rẹ̀ kí padà. Ojú rere rẹ̀ kí padà sí kan. Ọ̀wọ́n lẹ̀jẹ̀ tó wò wá sàn. Ọ̀wọ́n lẹ̀jẹ̀ tó wò wípé fún eré ọ̀fẹ́. Agbára lọ́wọ́ tó ń gbani. Agbára lọ́wọ́ tó ń gbani. Kò lè sí gbọ̀ngbò. Ẹsẹ̀ tó kẹ́yìn ọjọ́ ọ̀la yóò dára. Ọjọ́ ọ̀la yóò dára. Yóò sí gbọ̀ngbò. Yóò sí gbọ̀ngbò. Gbàgbọ́ lè kọrin ní ìpọ́njú. Gbàgbọ́ lè kọrin ní ìpọ́njú. Akẹ́kẹ̀lé ìfẹ́ bàbá wa. Akẹ́kẹ̀lé ìfẹ́ bàbá. Jésù fún wa lóhùn. Jésù fún wa lóhùn. Ní ilé tàbí ní kíkú. Tàbí ní ilé sí kan. Olè sí kan. Ẹ jẹ́ ká ṣe àmì. Pastor Adépọ̀jù sir, close us in benediction sir. Thank you sir.
Daddy, we thank you. Thank you for our King. Thank you for everything. Thank you for those far. Thank you for victory or not fault. Please, let's never see ourselves, let's continue to see you and continue to glorify your name forever. And in Jesus' mighty name, I pray. Can we share the grace? May the grace of our Lord Jesus Christ, the love of God, the fellowship of the Holy Spirit, be with us now and forevermore. Amen. Surely God's goodness and mercy shall follow me all the days of my life, and I shall dwell in the house of the Lord forever and ever. Amen. Can you do 360 with that? Surely God's goodness and mercy shall follow you all the days of your life, and you shall dwell in the house of the Lord forever and ever. Amen. God bless you. Ìwọ tani àti tani, ìwọ tani àti tani níwájú tani. Ọ̀rọ̀ rẹ̀ wípé máa ṣe rí, ṣùgbọ́n wọn ò lè rí ní léṣe. Ọ̀rọ̀ rẹ̀ wípé wá lógun, ṣùgbọ́n wọn ò lè lórí bí. Wọ́n kó àwọn jọ lọ́nà kan sá. Wọ́n sá jìnnìjìnnì lọ́nà méjì. Wọ́n kí lè mọ́ bí lọ́nà kan wò. Olúwa sára wọ́n sì túká. Orí wo ni bàbá kan tí ó bá yẹ? Òun láti àmọ́ tó tó ga. Ọlọ́run bàbá lọ́la, èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run máa lé lóye, èmi máa rọ́wọ́ ìfẹ́ rẹ̀. Ọlọ́run 1930. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yàrá. Èmi táyé bèbè, wọ́n bèbè ní tọ́lọ́run ò jẹ́ kówó, ó yẹ tó kú bàbá. Ẹ̀yin ni Olúwa tí ó bá, ẹ̀yin ni Olúwa ọba ńlá. Ẹ̀yin ni Olúwa tí ó bá, ẹ̀yin ni Olúwa ọba ńlá. Èlò lè kà ní orí rẹ̀ bàbá mi, ẹ̀yin ni Olúwa ọba ńlá. Ẹ̀yin ni Olúwa tí ó bá, ẹ̀yin ni Olúwa ọba ńlá. Èlò lè kà nínú orí rẹ̀ bàbá mi, ẹ̀yin ni Olúwa ọba ńlá. Ẹ̀yin ni Olúwa tí ó bá, ẹ̀yin ni Olúwa ọba ńlá. Ènìyàn sọ bí Ọlọ́run ọba, wọ́n kò lè wá sí i, ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bàbá ṣe. Wọ́n ní bí ó sì yàwọ̀, wọ́n ní kò lè wá sí i, ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bàbá ṣe. Wọ́n ní kò sáyé lókè, ọmọ ayé kò kí lókè, ọmọ kò kọ́ lẹ́yìn.